mi. Mi gbọ́. Ẹ mọ́ lábẹ́ kan fún mọ́ mi. Kí ló dé? Torí mo fẹ́. Kí ló sọ pé máa ṣẹlẹ̀ tí èèyàn ti ń bára bacon fún ìyá rẹ̀? Èyí lè ọmọ bàjẹ́. Èyí ìyá rẹ̀ ọba jẹ bacon. Ta ló sọ yẹn fún ẹ ká dáàmú torí Ọlọ́run. Ìṣọ́kà. Mo ló ti gbọ́ yẹn. Èyí kan ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ fún. Pé tí ẹ máa ń jẹ bacon yín èèyàn bàjẹ́. Ọ̀rẹ́ rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ fún. Kí ló kọ ọ̀rẹ́ rẹ̀ fún? LD. LD ni. Lọ sọ bẹ́ẹ̀. LD. LD ti sọ fún mi. LD lọ sọ fún ẹ. Pé tí ẹ máa jẹ bacon yín èèyàn bàjẹ́. So sì lè lọ sọ fún ìyá rẹ̀ pé kí n mọ̀ra bacon fún. So lè sọ fún ìyá rẹ̀ bẹ́ẹ̀. Okay. Salam alaikum. Alaikum assalam. Salam alaikum. No. Ọmọ Yorùbá lèmi o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.